Kádíjà Ojúabẹ ọmọ Hamzatu Òsénì olórí burúkú Òsénì àwọn àfáà olórí burúkú àwọn àfáà tó ń pa ọmọ òkókó fi ṣògùn àjò ó ní dream tèmi àbí kí ló sọ ó ní dream tèmi ní Ìyábọ̀ Òjó Bímbọ́ ṣé èmi jọ̀lẹ̀ bí Ìyábọ̀ Òjó máa wá pàṣẹ tèmi tí máa tẹ̀lé ọmọ kiri at what age èmi ò ń ṣe ìyá àjà àràbùkà mi ṣe ìyá olórí burúkú èmi Àkànkẹ́ ọmọ mi ń ṣe títí ẹ̀ mò ń ṣe ti tèmi torí mò ń sáré ọjọ́ alẹ́ mi torí mi ní láti dúró tó ọmọ kankan kí n tó jẹun mi ò ní ìdánmọ kankan tó máa bá mi sọ house rent ni kò yẹ ìtorí ẹ̀ ní as a good mother tí wọ́n bá ti ṣe dáadáa fáwọn ọmọ ẹ sílẹ̀ wọ́n máa pàdé dáadáa gbogbo ibi tó bá lọ you don't understand torí Ojúabẹ mo rí ẹ tó ní kí n pàdé ẹ Canada ìwọ ń bọ̀ ní December ṣé wọ́n ń taṣọ ni àbó ń talẹ̀ ìwọ onídọ̀tí ìwọ olè ìwọ tó jẹ́ orí ìwọ tó rí birthday ṣe gbogbo yín tẹ́ ń ṣe shows yìí ẹ rí èèyàn bá yín sọ̀rọ̀ ni kémi àti ẹ pàdé ní Canada kémi àti ẹ pàdé l'Amẹ́ríkà ní ìwọ Kádíjà ìwọ òbò Òkèrún ìwọ tó bímọ at age of 12 mẹkáníìkì ló kọ́kọ́ gbà bálé ẹ kò sọ́kùnrin kankan tó ní lárí náà ọkùnrin tó gba yí ẹ kọjá ìwọ tó jẹ́ pé òun gbé kámẹ́rà sórí idọ tó bá bí ìyá láyé ẹ̀dá ìwọ pa fíltà wo jẹ́ máa bá ilé ìjẹ́ lọ ọba ńlá olórí burúkú awáyé má ṣe rere yẹn gbogbo yín ẹ jẹ́ kankan àti Ìyábọ̀ àti gbogbo ẹ jẹ́ kankan nú ayé.